bí mú mi ní ọba parun ẹgbẹ́ mi ò lè parun bí mú mi ní ọba parun ẹgbẹ́ mi ò lè parun ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ táráyé fẹ́ ẹ̀sìn mú ọmọ bàbá wa ní ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ táráyé fẹ́ o ẹ̀sìn mú ọmọ bàbá wa ní bí mú mi ní ọba parun ẹgbẹ́ mi ò lè parun akọni mo gbọ́dọ̀ tó ọdún dé o àwa ló ní ilé oṣù akọni mo gbọ́dọ̀ tó ọdún dé ẹ̀ka tí ẹ̀ gbórí tó lọ. ìjìyà bá wí ní káyọ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kí ẹ bá wí nínú tó lọ. Àkànní mi ṣe ṣìnà kájọjọ. Àkànní mi ṣe ṣìnà kájọjọ. Àkànní mi ṣe ṣìnà kájọjọ. Akọni Adémi ooo ìwé ńlá ooo. Akọni Adémi ooo. Oṣooṣi ooo àjẹlẹ ooo mojúbà tí pàṣẹ ooo akọni Adé ooo. Mo sì fi tọ́lọ́wọ́n bá ṣáájú ẹjẹ káyé mi àkànní Adé sásìnà ìyẹwò lọ. ọmọ rẹ̀ mi ọ̀rọ̀ ló sọ. ẹ̀yin mọ́jú yóò kẹ́yà lọ́wọ́ lórí ló ṣẹlẹ̀ sẹ́wé lọ. màyà lára ajá mi ò kíkẹ́ o. ayọ̀lá wálé kíkẹ́ alájà yòówó. ayọ̀lá kìlá wálé tó jẹ́ kíkẹ́kíkẹ́. kíkẹ́ alájà yẹlẹ lájà ìṣẹ́nilé. àtúbọ̀tà èmi kíkẹ́ wò ayọ̀lá wálé o. àkúrú yẹ ìtumí alájà kíkẹ́. kíkẹ́ alájà yòówó ayọ̀lá kìlá wálé mi o. àtúbọ̀tà èmi kíkẹ́ wò alájà bẹ̀tì mi o. ayọ̀lá wálé. ayọ̀lá wálé tó jẹ́ kíkẹ́. ẹ ṣe mo dúpẹ́ jọ́ ìjọ àgbéyàwó àdìyàjì bẹ́ẹ̀ lọ. kàṣẹ ní sọ́kùlẹ̀ ṣìnà yẹ̀wò la. mo dúpẹ́ ọjọ́ Àkànní Adé mo máa tún tọ́ pẹ́ dá. Àkànní Adé o ẹni tá a bá ṣe lóore bí òtúpẹ́ o bí aláṣà kẹrù ẹni ló jẹ́. ó lé ẹni ọkọ ní jẹ́wàá ọlọ́run bá fẹ́. ẹ ṣe mo dúpẹ́ alájà kíkẹ́. Àkànní mi ṣìnà mo gbẹ́kẹ̀lé ọlọ́run ọba tààlà dákun máa padà lẹ́yìn mi. màyálà nítorí ọjọ́ láṣọ àjíṣà àwọn òjìbí ọlọ́lá ọmọ alábíàdé. ọmọ mẹ́rin kan lábẹ́ òkúta alẹ́ balẹ̀ o. ọmọ sídìtà tó fi o. síbẹ̀ sẹ́kọ̀tì Sanjo Nigeria Limited. Yálà sọ́dọ̀ kan tó bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe rere o. ẹgbẹ́ kan ní mi ṣe iná mi ìwé ńlá ọba orin ni. Yálà ọjọ́ mi sáàmù ọdí o. Yálà ọjọ́ mi sáàmù ọdí o. ọba ìdíjà
kúmúrẹ́ yóò kọ́ tó yé bèbí jọlá oṣù sàmọ́dé o. ọmọ owó mẹ́nìkọ́ alábí adé jọlá oṣù sàmọ́dé o. ọkọ̀ Caroline bèbí rẹ̀ lọ́jọ́ olúwa tó yẹ jọlá oṣù sàmọ́dé o. àná Samuel òdìbí ní arúgbó tayo jọlá oṣù sàmọ́dé o. bàbá ìdíbọ́lá wá sí mi o ọkọ̀ àdìjà gbogbo rà jọlá oṣù sàmọ́dé o. jọlá tàbí sàmọ́dé o jọlá oṣù sàmọ́dé o. ẹ̀fọ́ kan ní mi ṣìnà mi ò bàbá ìdíbọ́lá wá sí o jọlá oṣù sàmọ́dé o. ó ṣe mojú pẹ́ sàmọ́dé ọmọ jọlá oṣù àwọn akọ̀wádé ó ní sọ yìí mi akọ̀wọ́ lájídé ọmọ alájídé mi alájídé ọmọ ìṣọ̀lá alájídé ọmọ ìjà sàrí ìhù àbàkẹ́dẹ́ o ọmọ akúnlọ́dọ̀ ìfi akọ̀wádé o gbogbo okúnlọ́dọ̀ kan kò kórí láyé akọ okúnlọ́kọ̀ tó dápọ̀ gbogbo sókè tó sùn wọ́n ṣe bí okúnlọ́kọ̀ ọmọ okúnlọ́dọ̀ wọn tó fọ́ akọ̀jà okúnlọ́dọ̀ wọn àtàyẹ̀jẹ́rọ̀ akọ̀wádé o okùn tọrọ ọjà tí ó ta ní jọ́sí lára yẹn dájọ́ fún tán pẹ̀lú egungun ọmọ okúnlọ́dọ̀ ayé kí ọlọ́lá ọkọ̀ Ṣakira bẹ́bí Ṣakira tó pín ẹ̀hún fún àgbèjọ lẹ́ni yájẹ́ta ọmọ dáadáa làbẹ̀jáde ọmọ kábíyèsí àṣàlì ajẹ́mi kábíyèsí o àṣẹ ní kókó ọba onídìí rẹ̀ kàn ọ̀kọ̀rọ̀ onídìí dẹ́rẹ́ tọ̀nà lọ́la o kúlọ́dọ̀ rẹ̀ ta sáfíìsì ọkọ̀ wájú o ọkọ̀ ọjọ́ sẹ́nu nàbí jáde o sẹ́nu mú ọ̀rọ̀ sọ ní Babátúndé tó fẹ́ níbi ìdáhùn àbíjáde. ẹ̀tọ́jú ní mọ̀ ká lókun dodo Ọ̀yọ́ nílé wọn wà ní jáde Ọ̀yọ́ nílé lẹ́wọ̀n òjò pa ṣẹ́kẹ́ mọ́ tìbọ̀tìbọ̀ ọmọ ìfọlọ́wọ́ gbogbo ọ̀jìnbá ọba pẹ́kọ̀tẹ́ rúlẹ̀ fọ́ọ́kọ́ nínú bàmọ̀ pátápátá ẹ̀jẹ̀ tọ́jú jímọ̀ wá lè kí o jímọ̀ àti ìtọ́jọ́ ọjọ́lá ọlọ́lẹ̀ ẹ̀kọ́ ní dojú yíwọ̀n yóyó. wọ́n ní ìjọba rẹ̀ tọ̀dọ̀ onílé owó jímọ̀ àti mi o Ọ̀yọ́ nílé wà ní ọmọ ìjà òtútù ọgbọ́n láyé jọ́sí ọmọ alájà mi èjì adé ọkọ̀ mọ́rí ẹ̀wọ̀n mi tó jẹ́ bí ọdún bàbá rẹ̀ mọ́ ní mi ọ̀làmì o àná àrùn náà mi lè jẹ́ kúlé ṣẹ́mẹ́ jáfọ́níjà Nàìjíríà limited ló ń bẹ ní òkun tọ́lá ọ̀bẹ ẹ̀dẹ́gbọ̀n ṣẹ́rẹ̀ o ẹ̀yẹ dájú mọ́ ọ̀rùn mi ọ̀làlá tiwa ọkọ̀ sídìkàtù yòówó bàbá wà sí mi o àbọ̀ ní bàtà yìí mi ọ̀làlá ọmọdé rẹ̀ sí bàbá pátápátá wájú ìmọ̀ rúdúró ẹ̀tọ́jú ìmọ̀ tó ń jọjọ́lá yímọ̀ àti ìyọmọdé àtàmà àgbọ̀ yímọ̀ Ọ̀yọ́ nílé o Ọ̀yọ́ nílé.
dé. Àwọn ajítájú mi ṣe kó ní. Ṣé kó ní bí bá a ṣù mí o? Aláyọ̀ ní ìpàkàrà mọ́ o. Òyìnbó onímọ́tò tó pàwọ́ Western Avenue ló mú pàwọ́ ẹ̀ wá sílẹ̀ mi. Ọkọ̀ ìlú ìṣàrú bàrà lọ́la àjọ. Ọkọ̀ ṣàkìrà tún mi ó bàbá rú Káyọ̀dé. Àwọn Káyọ̀dé làwọn àlìmí ọ̀la àjọ. Ẹ̀kọ́ ọkọ̀ láti bá. Ajá láti bá bẹ́ẹ̀ mi ó. 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 Ayà aláwọ̀dé láti bá bẹ́ẹ̀ mi ó. Ayà aláwọ̀dé láti bá bẹ́ẹ̀ mi ó. Ayà aláwọ̀dé láti bá bẹ́ẹ̀ mi ó. Bọ́ọ̀lì ìdè mi ó. Láti bá bẹ́ẹ̀ mi ó. Nínú lọ́wọ́ bọ́ọ̀lì ìdè mi ó. Láti bá bẹ́ẹ̀ mi ó. Àwọn olóyìnbó ọ̀dọ́ṣẹ́ ó. Láti bá bẹ́ẹ̀ mi ó. Láti bá bẹ́ẹ̀ mi ó. Láti bá bẹ́ẹ̀ mi ó. Àwọn lábọ̀rú mo rọ́ fún mi. Láti bá bẹ́ẹ̀ mi ó. Ajá láti bá bẹ́ẹ̀ mi ó. 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 Ọjọ́ ló fi ká ìwò ìjìyàdé. Ọkọ̀ onídàkùn mi ìjìyàdé o, ẹ̀dúnjọ fi mi èjì o. Àwọn òbí ẹ̀dùn ti jẹ́ pàtìrú mi o. Àwọn fọ́tò ìbò mi ìkànnì mi o. Managing Director tó pawó. Jàmbá Nàìjíríà Limited. Àwọn ájì làwọn àlìmí ọ̀lọ́wọ́ láàtúwà. Olùtayọ̀ làwọn àlìmí o. Orí ẹ̀ mọ̀ máa ń jẹ́ oṣù wálé láyé. Ṣùgbọ́n mi máa wà láti mi ọkọ̀ ẹ̀dẹ̀. Kẹ̀kẹ́ àwọ̀ aládé. Fọládé adé mi ọkọ̀ ẹ̀dẹ̀. Ọkọ̀ àdéjà ti kúkúrẹ́. Àwọn ọkọ̀ yìí dé mi èjìdáde. Ṣọ́rẹ́ tí èjìdáde o, ẹ̀dúntọ́ bí èjìdáde. Ọtọ́ bá jayé mi èjìdáde òtọ́ bí. Wíníwíní lójú ọ̀rọ̀ fún èjìwọ́rọ̀ lójú màmá ọ̀bẹ ti fi jẹ́ kẹta ó fẹ́ sẹ́mi tẹ́lẹ̀ jẹ́. Sílé aláàtúnṣe èjìdáde. Ẹgbẹ́jọ́ aládé Adémi ó, bàbá Àbáṣe ó. Ọkọ̀ Kúdírà tù mí ó. Àwọn ojúrò dọ̀dọ̀ mi wà ní jáde. Kẹ́kọ̀ọ́ ọkọ̀ Gàníyà. Bàbá Bọ́sà tù ìyówó ó. Public relation manager yọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀mọ̀rẹ́. Jákèsí ìkọ̀yè tó pawó. Lábẹ́ Àkàndé Adé Táwídì Àkàndé Adé ìgbà. Bọ́lá Adé kò ní dojúrú. Èyí mọ́tò yìí ó kẹ́yà lè yìnbọn o. Ìgbà mẹ́lẹ̀ òwe dùn mọ́ o. Akọni mi ṣìnà ìgbà mẹ́lẹ̀ òwe dùn mọ́ o. Ọba tó láyé ọba dákẹ́dájọ́, mo gbẹ́kẹ̀lé ọba tààlà. Mo gbẹ́kẹ̀lé tìmí lẹ́yìn rọ́bà náà, mo fẹ́ yìí kìí o. Mo gbẹ́kẹ̀lé tìmí lẹ́yìn rọ́bà náà, mo fẹ́ yìí kìí o. Ọgbọ́n kẹlẹ́ bá wá ìlú kò ní pa sán. Ẹ jẹ́ ká jọ pé ọdún wa ò jẹ́ lóyìn bẹ́ẹ̀ nìkan nílé ayé.
àkókò ṣe mo dúpẹ́.